tó ọlọ́run Elédùmarè ọba ògóògó ọba àjíkẹ́ ọba àjígẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógunlọ́lá àní ìlẹ́yẹ ọ̀pọ̀pọ̀ tí gbára àdúgbò abáwọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fẹ̀ ìbà rẹ o. ìbà àwọn obìnrin àgbààgbà obìnrin akáṣọ lérí mọ́rẹ̀ rú obìnrin bàbá mu tán yanyan ìbà yín o. ìbà aláàlú ògiri òkò ọba ẹlẹ́kùn sunkún kẹrù ọba ẹlẹ́kùn ọba dásọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kùn sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀ onímọ̀ sunmi láàárọ̀ yìí sùn fún ẹbọra tí jẹ́lá tọ́pa ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ rẹ̀ lápò kàtó dá lápò rẹ̀ bẹ́ẹ̀ kò lójú balẹ̀ ilẹ̀ alánú ẹ kó ojúmọ́ yín ènìyàn wa a kú bójójọ́ tìrí káàkiri tìbútòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ní fíìmù kátà fídíò kátà ṣe lọ ní bóyá bí ìjẹtaṣá kátó ṣe lè ta ṣe second to the last one lábala àríwísí ààrẹ nìkan tó fi ohùn ránṣẹ́ síbẹ̀ pé kí ni pé èṣù láàlú sóun ló ní oríkì alápòkà mo dẹ́ni náà lóhùn lábẹ́ àríwísí ó ní kí n fi ṣètò màá kàn yàn nánà rẹ ni kò lè di àṣètò kankan lórí láàlú ògiri òkò ó yàtọ̀ ìtànpè lálápòkà ilẹ̀ ni kì í ṣe èṣù èṣù yàtọ̀ sí ilẹ̀ èṣù náà ń pè ní ògiri òkò àwọn kan tó gbé Yorùbá kan jáde tó pè ní òkiri òkò èmi ò gbọ́ òkiri òkò rí ògiri òkò ni nítorí pé ògiri ni máa ń sọ òkò ó yanilẹ́nu pé ògiri tó dá dúró ètò wa ń sọkò òun náà fi pè ní ògiri òkò kì í ṣe òkiri òkò kí ló fẹ́ kiri òkò fún ṣé lẹ́kọ̀ọ́ kiri ni so Yorùbá yẹn ẹ gbé sí dèdè ọpọlọ kò sí tí ń jẹ́ òkiri òkò is ògiri òkò ògiri dẹ̀ níyì lógiri ayé àtijọ́ yìí máa sọ òkò tó bá fẹ́ wó ẹ ti gẹ́ẹ̀tì kan tí mo sọ wọ́n ní ẹbọra ò lórí agbẹ́rù lého òun náà ń pe láàlú ògiri òkò orin rẹ nu wọn máa ń kọ fún bó lẹ́sẹ̀ wá sọ pé òkiri òkò wọ́n lẹ́bọra tí ò lórí agbẹ́rù lé ẹ̀yin wá sọ pé ń kiri òkò mo ní wá kiri lọ orí wo ló eré òkò èèyàn tán ní ò lórí agbẹ́rù lé so àlàyé lórí àárín yẹn nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ kì í ṣe bẹ́ẹ̀ là ń lọ lónìí ilẹ̀ náà wá ń kì ní alápòkà nítorí pé apó ni pé ilẹ̀ gbé yẹn mì sínú apó rẹ̀ apó yẹn ni a wá pè ní ìkà torí pé kì í ṣe tó dáa ni a rí bí ọ̀tá ara so ikú tẹ̀ ń wò náà irúmọlẹ̀ ló náà ikú irúmọlẹ̀ ní èṣù láàlú irúmọlẹ̀ ní gbogbo àwọn yẹn angel ni wọ́n tí wọ́n ń bá Elédùmarè ṣiṣẹ́ pọ̀ ìránṣẹ́ Elédùmarè ni wọ́n láwọn apá àbìkan tó jẹ́ ẹ̀mí àìrí kì í wọ́n yìí ṣe òrìṣà ẹ ti rí àlàyé àìrìn yẹn dáadáa ikú èṣù láàlú wọ́n pọ̀ lọ́mọ yẹn tó jẹ́ pé irúmọlẹ̀ ni wọ́n tí wọ́n yìí ní àwọn lárúbáwá àbí àwọn ẹlẹ́sìn bíi àjòjì ni wọ́n ń pè ní mọ̀lẹ́kà áńgẹ́lì so ní Yorùbá ń pè ní irúmọlẹ̀ so tá bá wá pé ilẹ̀ ní alápòkà wọ́n pè tí kú bá pààyàn ilẹ̀ ní ògbèmí so apò rẹ̀ ní fi ń gbé èèyàn mì náà pé ìkà ni ọ́ ẹni tó rìn lórí rẹ̀ lánàá ó sì gbé mi lónìí ìkà ni wọ́n lẹ̀ nítorí fi ń pè ní alápòkà nu ṣùgbọ́n lẹ́nìí pẹ̀lú ọgbọ́n náà bàbá wa wọ́n tún wá pè ní alápòore torí pé ire náà ilẹ̀ ni ó ti sí ọ torí ẹ̀dá ń tọrọ bá rú ni lójú ilẹ̀ làábi léèrè gbogbo wàhálà tẹ́lẹ̀ tó bálẹ̀ Yorùbá àìrọ́nà lọ àìgbogbo lójútùú àwọn ọmọ wa kan máa lòdì sí ìrìn àjò àti tẹ̀síwájú wa tá a bá bilẹ̀ léèrè ibi tó ti ń bí yóò ṣàlàyé gbogbo ẹ̀ fún wa ìtumọ̀ rẹ̀ nu
tọ́rọ̀ bá rúre lójú àbilẹ̀ léèrè ilẹ̀ tá à ń bínú ó ní ọ̀pẹ̀lẹ̀ tá à ń gbé sórí rẹ̀ ìwájà ilẹ̀ là ń bi léèrè mu nǹkan pè ní bọ́rọ̀ bá rúre lójú ilẹ̀ là ń bi léèrè mu so ká tó wá rí wípé ilẹ̀ náà ní tó wá gbé èèyàn mi láfẹ́ pè ní alápòkà tó da alápò rí bí kò ló bá júbà wọlé ìwọlẹ̀ máa lanu ni gbogbo tá a bá ṣe lórí rẹ lónìí àṣeyẹ ni ọjọ́ àṣe bálákàn ṣe máa ṣe kú tiẹ̀ èdè Yorùbá ni ẹ má bínú kì í ṣe ibi tá a lọ lónìí nù kó má bàa gbà wá lákòókò ní orí ayélujára aṣọ alábàápàdé fọ́nrán kan ọkùnrin kan tó ń pè ní ṣé Emmanuel Adébáyọ̀ kan ní àbí Daniel Adébáyọ̀ tóun àtàwọn adigunjalè mú nǹkan lẹ̀ ní Minna ó ní agbára Ọlọ́run kó ọkùnrin yẹn yọ ọkùnrin yẹn sì jẹ́ èèyàn kan tó ní akíkanjú nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú arákùnrin yẹn màá kọ́kọ́ fi fídíò ibi tó tí àwọn olè ti rọ́ ọ̀bẹ máa fi hàn lẹ́yìn ẹ̀ ni wàá mú àlàyé ọ̀rọ̀ tó ṣe nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ tó gbogbo àwọn yẹn ní ọmọ oògùn bẹ kíní kan bẹ èèyàn ni ó gba ìbọn lọ́wọ́ olè ó sì yìnbọn sí kan lórí inú wọn bọ̀ wọ́n padà gbé owó rẹ̀ lọ àti mọ́tò ẹ rí inú fọ́nrán tí mo fẹ́ fi hàn yìí bó ṣe lọ. CCTV ló ṣàfihàn bí wọ́n ṣe rọ́ọ̀bù ọ̀gbẹ́ni Mr. David Emmanuel Bayo ní ìpínlẹ̀ Niger ní ìlú Minna ní àná ọjọ́ Friday tó jẹ́ 6th of March 2026 yìí nígbà tí wọ́n lọ gba 10 million naira nínú báǹkì tí wọ́n ń gbé lọ síbi tí wọ́n ti ṣiṣẹ́. Àwọn olè yẹn cross mọ́tò wọn mọ́lẹ̀ òun náà lẹ́ ń wò lójú rẹ̀ yẹn wọ́n double cross arákùnrin yìí mọ́lẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí bá fa làkàdí òun náà gbìyànjú ọba wọn fà díẹ̀ ọlọ́bọn gbà lọ́wọ́ ọ̀kan nínú wọn òun lẹ́ ń wò ọlọ́bọn gbà ó ti gbà bọ́n ọgbà bọ́n wọ́n fẹ́ yìn rìn sẹ́yìn nígbà tó fẹ́ yìn sẹ́yìn òun náà yìn díẹ̀ bí gbà pé òun náà mọ̀ ń pẹ́ àwọn arákùnrin yẹn pọ̀ jùlọ nígbà bó ṣe ń ṣe gbélé ìtọ́ àwọn security báǹkì ọ̀jáde àwọn ọlọ́pàá báǹkì àgbúrò wọn arákùnrin yẹn tún láǹfààní àti wò pé wọn àgbàdúró owó ìlọ ni ó tún gbébọn ìbọn tó gbà lọ́wọ́ wọn ó tún gbé jáde padà pé kóun ó tún wá fi fèsì wọn ṣùgbọ́n àwọn èèyàn bẹ̀rẹ̀ sí rọ̀jò ẹ̀rí báwọn arákùnrin tó lówó òun ló gbébọn jáde wọn ṣùgbọ́n nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ tún sí rọ̀jò bọ́n fún kàkàkà ló jẹ́ tún sàásálà fún ẹ̀mí ara rẹ̀ gbogbo bí ètò yìí ṣe ń lọ àmọ́ bóyá security ní báǹkì bóyá wọn ò jáde òun nìkan ní ń dá fèsì nǹkan rẹ̀ lẹ́yìn tó ti gbowó jáde nù báǹkì wọn tán ṣùgbọ́n tọ́jú àlẹ́nu bẹ̀ ni pé mọ́tò tí àwọn olè yẹn gbé wá wọ́n pààkì ẹ̀ lẹ̀ wọ́n wá ń kó gbogbo ẹrù tiwọn sínú mọ́tò arákùnrin yìí ńgbà tí wọ́n ń kó gbogbo ẹrù wọn sínú mọ́tò Mr. David Emmanuel Adébáyọ̀ bí wọ́n ṣe ń kó sí wọ́n gbìyànjú láti fi mọ́tò gbéra wọn jáde kí wọ́n escape ara wọn kúrò níbi tí sìn yẹn ti ṣẹlẹ̀ èrò àwọn èèyàn lóríṣiríṣi ló ti lọ lórí nǹkan tí ń ṣẹlẹ̀ àwọn kan pé àbáwọn òṣìṣẹ́ báǹkì yẹn mọ̀ ń pa ẹ̀ ní àbígbá ní ẹgbẹ́rẹ́ àwọn tí ń kó ẹrù sínú mọ́tò arákùnrin àbáwọn òun ni wọ́n fẹ́ fi gbéra wọn lọ ẹ bá wa pín kẹ́ bá wa share rẹ̀ tó ráwọn ọlọ́pàá sì ń ṣèwádìí lọ́wọ́ wọ́n dẹ̀ sì ń wá àwọn arákùnrin rẹ̀ látàrí pé ẹ pín fídíò yìí wọ́n lè sálábàápàdé láti rí wọn mú ó ṣeé ṣe kọ́lọ́hún Olódùmarè kó fún àwọn ọlọ́pàá wa àníṣe yẹn ṣe délẹ̀ wọ́n gbé owó yẹn lọ́wọ́ wọ́n gbé lọ́wọ́ arákùnrin yẹn gbìyànjú ọkùnrin ni torí káníbárakùnrin yẹn ṣe lọ́bọ̀n gbà lọ́wọ́ àwọn ọlọ́pàá tí ń fèsì wọn ká láwọn security báǹkì náà jáde tí wọ́n sọ di wèrè láfi ń wo wèrè ni ó ṣeé ṣe kí wọ́n ó mú wọn balẹ̀ kí wọ́n sì má jẹ́ kí wọ́n lọ arákùnrin yẹn gbìyànjú èmi gan gbóṣùbà kárẹ̀ fún Mr. David Adébáyọ̀ ńgbà tí mo wo fọ́nrán fídíò yìí ṣùgbọ́n àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí kọ́lọ́hún Olódùmarè kọ́mọ̀jà forí lùgbàdì bó àwọn kan ń pé ó ṣe lè lọ́ọ́ gbàdúrà ó bá ń báǹkì lásìkò tí a ti ń ṣe transaction káàkiri oníkálùkù lọ́mọ tí wọ́n fẹ́ fowó ṣe ó sì mọ condition tí ọ̀rọ̀ owó rẹ̀ wà kọ́lọ́hún Olódùmarè kó ṣe àwọn olè yẹn ní rírí kí wọ́n lè fi wọ́n jófin kó olówó kó sì lè padà àṣọ olówó ẹ ti rí gbogbo àwọn picture tí wọ́n ti fìbọn já gbogbo ara báǹkì ara mọ́tò arákùnrin yẹn gbìyànjú ẹ lè mọ̀ pé kì í ṣe ẹwúrú ilẹ̀kùn yìí nìsín ìbọn ni wọ́n fi já àwọn mọ́tò kan ẹ̀rí mọ́tò yìí ìbọn ni wọ́n fi já mọ́tò tí wọ́n gbé wá nù wò mọ́tò tí arákùnrin yẹn rí tí wọ́n gbé lọ kọ́lọ́hún Olódùmarè kó máa sọ ní ẹ kú kalẹ̀. So tell us your name, sir. ẹ wá gbọ́ nígbà tí wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ kò sẹ́ni tí ò ní tọkùnrin yẹn dánwò mbẹ́ yẹn tí ò ní sọ pé oògùn ló dánwò
oògùn ń bẹ lára rẹ̀ bó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n á máa díbọ́ ó lè jẹ́ pé oògùn ń bẹ lọ́wọ́ rẹ̀ torí kinní kan náà ni ó fún nígboyà tó fi rìnrìn àjò tó rìn àwọn èèyàn fẹ́ jẹ́wọ́ bí ìrìn àjò wọn ṣe jẹ́ nítorí kí wọ́n bá nírú challenge ẹ mọ́ nígbà míì ẹ̀kọ́ ni lábẹ́ ọ̀run mo rántí pé bàbá wa kan jọ kan tí wọ́n bàbá wa Barrister olórin wọn ti kú sìn Ọlọ́run fọ̀run kẹ́ wọn kó bá tẹ́ wọn sọ afẹ́fẹ́ rí nígbà tí olórin wọn Ifano tí ilé jó nígbà tí ilé yẹn jó bàbá wa ní wàhálà ló yọ mí wọn ò sọ pé àwọn lò kankan pé wàhálà ló yẹ apá àwọn kàdédé bára wọn láàrin èrò ni táwọn ń bọ̀ láàrin èrò àwọn táwọn ti wà lọ létí lè fi jóná táwọn bára wọn láàrin èrò tán rìn bọ̀ àwọn èèyàn béèrè lọ́wọ́ pé àbò lẹ ṣe dé àárín èrò wàhálà ló yọ òun ẹni pé wọ́n ṣẹ́gi bo ní tó yọ wọ́n láàrin yẹn wọn ò fẹ́ ká mọ̀ irú ẹ̀ náà ni ọ̀gbẹ́ni Adébáyọ̀ náà dọ́gbọ́n ṣe ń bí kódà ó lọ chọ́ọ̀chì ó lọ give testimony níbi tọ́rọ̀ yẹn lédè bá a ní fi ti chọ́ọ̀chì hàn yín ṣùgbọ́n àá fi ti bí ìtakùrọ̀sọ rẹ̀ òun àtàwọn ọlọ́pàá àá fi hàn yín. So tell us your name, sir. I'm David Emmanuel Adebayo by name. Okay. So I actually went to Wema Bank Okay. to make a withdrawal around some minutes to 2 before prayer. Okay. I went to withdraw 5 million naira there. Okay. So I think I left there some minutes past 2. Okay. So I now went to Taj Bank Okay. beside Zenith Bank. So I made a withdrawal of 3 million naira there. Okay. Although I was having extra money of 1 million naira inside the bank already. Okay. So immediately I finished withdrawing, I said, because I just opened the account newly about 2 weeks ago Okay. with Taj Bank. So immediately I opened, then I said I should hold on so that I can collect my safe token, my hardware token. So I spent like extra 20 minutes inside the bank in Taj Bank. So immediately they gave me the token. I just went outside immediately, put the money in the front of my car, and I went up. I because the road was blocked. Yes. Directly from Tatunga Roundabout was blocked. So I have to pass towards Zenith Bank, behind the Zenith Bank. So I drive down to Iyafemi to buy a food inside takeaway, so that once I reach home in the evening, I will break my fast, I will eat the food. So immediately I finished buying the food, I just come back to my car. I was inside my car. I was about starting my car. Then a guy that was wearing black, like sacks, well kitted, he just came. If you move, I'm going to shoot you. I said, I was even thinking he's a policeman. Maybe I did not park well. I said, what can I do? But immediately I saw he cock the gun. I said, this one should be robbery. So God now gave me the wisdom. I just dragged the gun from his hand and then hit him on his face. So that's how I now run into the restaurant. Yes. So immediately they now came. The other two just came from their car. They came to pick the money I keep inside the car. So I now rush outside with the gun in my hand. Not that I don't even know how to shoot. I don't have any training regarding that. But I was just shooting like that. I don't even know where the experience was coming from. I don't know. So that's how I was able to hit one in the forehead. So he was trying to start their car. Their car was unable to even start. So then I dragged the other one to the car behind. So one person now came to the front. He tried to start the car. The car did not move, their own car. So because I've already started my car, so they now have to seek for another alternative to go and use my car, and drove out. So they left their car there and they went away with your own. Yes, they left their car there. Their car is already in the state CID. They left their car there, and there was blood stain inside, like in their car, plenty. Okay. So that's exactly what happened. So when it happened, did you guys, did anybody go to the police station to make an official report? Yes, immediately the incident happened. No more than 2 minutes, police came. Okay. Not more than 2 minutes. That incident happened. They just came. That we should go to Tuniwada. That one, that Tunga, that side. Yes, that's the Tuniwada police station. So we just sat there for like 30 minutes. They didn't do anything. Before they say, CP say we should come to the to the CID unit. So that's where they now drove us back to the
to the police headquarters. Okay. And they take their information. All right. So that's what happened. Okay. Since they left the car, and I believe the car will be with the police right now. And let's just hope and I pray, see how police will handle the whole situation. So it may be very easy for them since those guys left their vehicle. Did they have a plate number or not? Their vehicle has a plate number. You have a plate number. All right. Kaduna plate number. So we just hope that the police will even, because the way they are even doing this thing, that they are not serious about this whole thing. They are not even, everything. You have to drop something before they'll be able to work. And that's why I say I told the chief if there is a way I can see the governor so that they can take this issue serious. Because with this, I believe the CP will not take this case lightly, since it's a robbery case and involve gun shooting. But we thank God, no any life was lost during the gun shootout. No any life was lost. It's just their own. I think the guy that was able to attack. And your vehicle that they took, do you have enough fuel in the car? No, there's no, that fuel cannot go 10 kilometers. It cannot. So that means they may end up stopping at the road. Yes, and one guy say he saw my vehicle that they were driving with high speed along Michumbi Road. Yes. Wow. So they are along that Michumbi Road. All right. So your health now, how are you feeling now? I'm fine. Thank God. Oh. No injury. Thank God. If there's any vital information, you can please don't hesitate. Inform the police people so that they will help, and let's see how everything will be restored back to you. Which town are you staying, sir? I'm in Mina. Okay, where did you do your business? ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn kíní kan ṣẹlẹ̀ ní Maiduguri tá a fi hàn yín níjẹta ó ní agbára gan tẹ́ ẹ bá wò ó ẹ á rí wípé nígbà tá a sọ pé àwọn agbésùnmọ̀mí wọ́n pa odidi ìlú kan rẹ́ Goza village wọ́n dẹ̀ pa odidi lieutenant colonel nínú ológun Nàìjíríà wọ́n pa àwọn míì náà tó jẹ́ ìdòwẹ́wẹ́ sójà tán bá lọ sójà bá ìrìnàjò yẹn lọ gan but Nigerian government ò lè pariwo síta nítorí ìdí kàbí kejì àbútáwà ọmọ wọn ò lè pariwo síta ṣùgbọ́n lábẹ́lẹ̀ àwa gbọ́ ìrìnàjò yẹn ṣe lọ. ìtí mo wá fẹ́ sọ fún yín ni wípé oṣù tuntun míì ti lé ní Iran wọ́n ti yan lídà tuntun míì ní Iran ǹjẹ́ jẹ́ mọ̀ pé lídà tuntun tí wọ́n yàn ní Iran yìí ó wá ṣàdéhùn fáwọn ọmọ Nàìjíríà wípé ẹ lọ fọkàn balẹ̀ àwọn tẹ́rọ́rìstì tí wọ́n ń jẹgbó yín tí wọ́n ń jẹ àwọn èèyàn lẹ́nu àwọn báńdíìtì àwọn ń bọ̀ wá kó yín lápá láti kojú wọn. ọ̀rọ̀ rèé o níbi àtúbadé rèé. Meanwhile Amẹ́ríkà ti ń invade Iran ń jẹ́ ká máa mọ̀ pé tẹ́rọ́rìstì ni wọ́n. gbogbo àwọn ìjọba Arabu ní world wọ́n já máa mọ̀ pé ìlú táwọn hideout àwọn tẹ́rọ́rìstì ní Iran pé bẹ́ẹ̀ náà fi kalẹ̀ sí tá farapamọ́ sí. tẹ́ ẹ bá rí wípé nígbà tí ọ̀rọ̀ Iran bẹ̀rẹ̀ wàhálà pọ̀ lókè ọ̀yá gan. àwọn arìnrìn ní Iran yẹn náà wọ́n sọ pé níbi tá a bá dé lónìí o àwọn ń bọ̀ wá darapọ̀ mọ́ àwọn tí ń bá wa kojú àwọn agbésùnmọ̀mí láti wá ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ yẹn. ọ̀rọ̀ náà sọ síni lẹ́nu ó tún wá buyọ̀ sí. iyọ̀ ní kò ṣeé tú dànù iṣó ní kò ṣeé gbé mì nítorí wípé o lè ní owó bọ sọ́lẹ̀rẹ̀ kó fọkàn balẹ̀. ṣe mọ̀ pé ọ̀rọ̀ yẹn ó mú fọdádá ní gidi gan. èmi ò sọ pé tẹ́rọ́rìstì ni wọ́n ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ó jọ gàtí kò jọ gàtí ó fẹsẹ̀ méjì lélẹ̀ gàtìgàtì. gbogbo àwọn Al-Qaeda tá a mọ̀ ní world tó jẹ́ oníjàádì mùsùlùmí ibi tí wọ́n máa ń tọ́ka sí pé orírun àwọn Iran ni. Iran lẹ́ni tí Iran wọn sọ pé àwọn ó bá wa darapọ̀ mọ́ àwọn ọmọ ológun wa àtàwọn tí ń bá wa gbógun ti sùnmọ̀mí àwọn ó darapọ̀ mọ́ wọn láti jọ fight terrorism ní Nàìjíríà. ṣé ká fọkàn balẹ̀ lórí ọ̀rọ̀ wọn? òun ni tí mo fẹ́ bẹ̀yìn èèyàn mi sọ lónìí lábala àríwísí a ní ìdí àlàyé lẹ́kùnrẹ́rẹ́
ìjẹ́ wọ́n yẹ lẹ́ni tá a gbára lé kó mọ̀ sí pé wọ́n fẹ́ wá jà wá lógun ni because a mọ ìhà tí wọ́n kọ a sì mọ owó tí àwọn náà ná lórílẹ̀‐èdè yìí tá à ń gbọ́ owó ń wọlé sápò àwọn agbésùnmọ̀mí wọ́n wé ọ̀dì ọ̀dà láti bẹ̀. ẹ̀yin ènìyàn mi ọ̀rọ̀ rèé o níbo la fẹ́ bá yàrá já níbo la fẹ́ bá yàrá já o lè lóò bọ sọ́lé rẹ kó fọkàn rẹ balẹ̀ kó má tilẹ̀kùn ṣàmùpẹ́ni tí ó fẹ̀lẹ̀ lẹ̀kọ́ lè rẹ ní ń bọ́ sọ pé ó bọ̀ sọ yẹn ibi tá a bá dé rè o ibi tá a bá dé rè kíní kan ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn NNPC ní Nàìjíríà tí àlàyé ó wà lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀ ṣe mọ̀ pé nínú fídíò kan tá a ṣe lọ a sọ̀rọ̀ ń pa 210 trillion tó miss lápò NNPC láti bí ọdún kan sẹ́yìn tá a sọ̀rọ̀ ń pa ẹ̀ a sọ̀rọ̀ ń pa ẹ̀ láìpẹ́ nínú ọdún yìí táwọn èèyàn bá lè rántí. ǹjẹ́ jẹ́ mọ̀ pé owó yẹn ó ju iye yẹn lọ tó sọnù ó ju iye tá a sọ yìí lọ lẹ́nìí jẹ́ gbé iye tí wọ́n tún ná lẹ́yìn rẹ̀ tó tún ju iye yẹn lọ owó tó sọnù lápò NNPC yìí 210 trillion tá a sọ yìí owó yẹn ó tán gbogbo gbèsè tí Nàìjíríà ti jẹ káàkiri àgbáyé ti mú wa ṣe ìlú yìí ó tán kíní kan ó ṣe ó sì yanjú gbogbo tá a la fẹ́ dánwó tá a fẹ́ náwó sí lórílẹ̀‐èdè yìí ó ju bọ́jẹ́tì wa ọdún 5 lọ ẹ̀yin ènìyàn mi 210 trillion ní NNPC sọnù tí wọn ò rí ṣùgbọ́n mo fẹ́ kẹ́ gbọ́ àlàyé yẹn lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu arákùnrin wa kan látọ̀rọ̀ TikTok ẹ gbọ́n sí. mi ò tiẹ̀ túmọ̀ wípé àwọn sẹ́nìtì tún ti bẹ̀rẹ̀ sí ní probe NNPC fún 210 trillion tí wọ́n kó jẹ mi ò mọ̀ àtúnṣe ti bẹ̀rẹ̀ padà ṣé ẹ mọ̀ pé last year ni wọ́n bá wọn fà á tá a gbọ́n kankan mọ́ lórí ẹ̀ àsáwọn sẹ́nìtì tún ti bẹ̀rẹ̀ padà ṣé wàá mọ ìdí tí sẹ́nìtì tún fi ṣíwèé ìrántí kan wípé owó iṣẹ́ àlà máa probe ẹ̀ àwọn NNPC kò kí ń ṣe 210 trillion nìkan náà kó jẹ wọ́n tún sọ wípé àwọn fi 5.9 billion 5.9 billion wọ́n ní àwọn fi áàdì hẹ́lí sí ẹ̀yìn NNPC wọ́n fi 5.9 billion fi áàdì limited hẹ́lí ó wá di NNPCL sí ẹ̀yìn NNPC 5.9 billion náà àwọn sẹ́nìtì tí wọ́n probe wọn pé ẹ̀yin ará abíṣẹ́ ń wáìnì wa ni àbórí yín fẹ́ burú ni ṣé ẹ fẹ́ máa gé wa lékè ni 210 trillion kan wà tá a ti yanjú tẹ́ ẹ sọ pé sọnù tẹ́ ẹ rí àkáǹtì ṣe 210 trillion kò ń ṣe bílíọ̀n o kò ń ṣe mílíọ̀n o trillion 210 yes sir yes ma 210 yes sir ó tó san gbèsè tá a jẹ Nàìjíríà ẹ lọ wo iye tí Nàìjíríà jẹ tá a jẹ World Bank ó tó san. Presently, Nigeria jẹ $18.7 billion la jẹ World Bank. Ìgbà tá a ṣí sí náírà total jẹ 26.55 trillion naira. Àwọn NNPC wọ́n dẹ̀ sọ wípé àwọn ò mọ tí 210 trillion ṣe sọnù wọ́n láwọn ò mọ bó ṣe sọnù 210 trillion ẹ bá mi yọ 26.55 trillion jáde kó ń bẹ̀ sà ṣé change ò sí? 26.55 trillion nínú 210 yes sir ṣe ti rí pé these people want to burst our brain àbẹ́ ẹ̀gbọ́n mi sà ẹ̀gbọ́n mi mà wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní probe NNPC fún another 5.9 billion pé alpha ìtẹ́ ẹlẹ́ẹ̀fi change orúkọ ẹ wá dáhùn ẹ má jẹ́ kí n tí ì sọ̀rọ̀ ẹ kọ́kọ́ wo fídíò yẹn náà. NNPC paid 2.9 billion for incorporation expenses from petroleum product proceeds, while NAPIMS charged 2.9 billion as well against crude oil revenue for the same purpose. This resulted in a combined total amount of 5.9 billion being expended
for incorporation by NNPCL just to change the name from NNPC to NNPCL, which is unacceptable and rejected. ẹ ti gbọ́ 5.9 billion ni wọ́n láwọn tún fi ADL làwọn fi ṣe rebranding làwọn fi sọ NNPC di complain wọ́n fi join limited mọ́ ẹ̀yìn NNPC ó wá di NNPCL. no ẹ máa kẹ́ mò ń ṣàlàyé dáadáa a need láti ṣàlàyé fúnra wa kó lè get. imagine that wọ́n sẹ́nìtì ń ṣì máa wọn fà á o tí ò dẹ̀ tí ìṣú ọ̀kan máa rí solution láàrin èmi àti yín àwa gẹ́mọ̀ kan máa padà close case yẹn ni wọ́n máa padà close ẹ ni because help me ask EFCC wípé nínú gbogbo àwọn politician tí wọ́n ti ń sọ pé wọ́n kówó jẹ àti civil servant àti NNPC gbogbo wọn past government yes sir èwo nu wọn lẹ ti mú èwo ni ó wà lẹ́wọ̀n lónìí èwo ni EFCC lè fọwọ́ ẹ̀ gbáyà pé àtijọ́ láwọn politician Nàìjíríà ti ń kówó jẹ o èyí tá a successfully jù sẹ́wọ̀n ní onda àwọn dà ẹ bá wa kó wọn jáde ẹ jẹ́ ká rí wọn òun lẹ máa wọ́n á sì padà close ẹ̀ because EFCC they are inactive orí ọmọ yahoo nìkan náà active lé láwọn alágbàkọ gbogbo wọ̀nyí that's the simple truth ayọ́sáwẹ́ tán wa ló kù that's the fucking simple truth. àti ẹ̀ ṣe rí nǹkan abẹ́rẹ́ 5.9 billion láti fi kọ́ hẹ́lí sẹ́yìn NNPC ẹ̀yìn ènìyàn mi Nàìjíríà ó dáa àbí ò ní dáa àbí gbogbo yín ṣe ríro pé Nàìjíríà ti ń dáa 5.9 billion sẹ́yìn hẹ́lí sí hẹ́lí tí wọ́n kọ́ sẹ́yìn NNPC hẹ́lí 5.9 billion ok bàbá Bọ́lá Ahmed Tinubu èmi náà fẹ́ fi ẹni sẹ́yìn Nàìjíríà ẹ fún mi náà ní 5.9 billion yóò tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ torí ṣe bí sẹ́tọ̀ kan péré ní NNPC ẹ wá wọlé àwọn sẹ́tọ̀ tó wà ní Nàìjíríà pátá torí àtẹ̀yàn tí ń bẹ nú ẹ̀ a fẹ́ fi ẹni sẹ́yìn Nàìjíríà yóò wà jẹ́ Nàìjíríà ẹ fún wa ní 10.9 trillion làwọn gbà tá a fi ṣe sẹ́yìn náà ti rí olè ó gbé olè ó tún gbà ìdí nìyẹn tó fi tí ò fi rọrùn táwọn kan ò fẹ́ ká pín orílẹ̀-èdè yìí níbi tí aburú wà ń bẹ̀dẹ̀ tí mo fẹ́ kẹ́yìn èèyàn mọ̀ ẹni tẹ́jọ́ tó jókòó lánàá tẹ́jọ́ ń sọ pé ìlú yìí ó tẹ̀ tí wàá sú wa báyìí ó ti tọ́ báyìí fún ní ọ̀pá àṣẹ tó gba agbára èdè rẹ̀ ó sì yí padà ní wàá máa sá fún yín irú ẹ̀ ló ṣe lè ṣe bàbá Bọ́lá Ahmed Tinubu bàbá Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ṣe interview fún ní ṣé 1992 ní àbí 2002 tí wọ́n ní àwọn I don't believe in one Nigeria lénìí àwọn náà sọ fún wa pé Nàìjíríà sì ní ọjọ́ rere ní ọjọ́ iwájú ìtàn preach fún wa lónìí nù ta wá lèèyàn ta gbọ́dọ̀ nígbàgbọ́ nù rẹ̀ ta lẹni náà ta gbọ́dọ̀ fìgbàgbọ́ wa rọ̀ sọ́dọ̀ rẹ̀ pé kò ní sí láburú ká máa báṣẹ́ wa lọ èyí náà ẹ gbọ́ iye tí wọ́n náà fi kọ́ hẹ́lí lásán sẹ́yìn NNPC 5.9 billion owó tó tún ìgbésí ayé odidi orílẹ̀-èdè míì ṣe tí wọn ò ní tòṣì mọ́ láéláé Nàìjíríà kan waste owó dànù 210 trillion níbo ló wọlé sí tọ́wọ́ yẹn bá ti dọ́wọ́ àwọn alágbára kò sẹ́ni tí ó béèrè ẹ̀ mọ́ òun náà lówó tó sọ láyé ìgbà Sanusi Lamido $20 billion ìyẹn kan pòórá Sanusi Lamido tó rí ẹ̀ náà fi yọ ní NNPC owó yẹn náà pòórá àgbúrò owó mọ́dọ̀ ní ẹ wá wo owó tó ti sọnù ní NNPC yẹn ń sọ owó nù gan o àpò owó NNPC ń jò ó yẹ kí tẹ́lọ̀ tó rán ṣòkòtò fún kó tó tán rán tó jẹ́ pé gbogbo ìgbà lówó máa ń sọ̀rọ̀ lápò NNPC gbogbo ìgbà abájọ tá ti kú fi lówó tá tó ń bá débẹ̀ wọ́n tà fún àwọn ọ̀rẹ́ òní $50 million àwọn yà pín sápò tiwọn tó ẹyẹ ènìyàn mi àárín jù báyìí lọ ní orí ètò ilé ní títí tá fi mọ́ mákọ̀tọ̀ ètò míì wá báyìí èmi tí tòótọ́ bàbá àṣà ẹ ṣé mo dúpẹ́ o.